forget about the pleasure. Alágẹmọ ṣe jẹ́jẹ́ ìgúnpá. Èlé ń ta sí ọpọlọ. Ọmọge rárá, ọ̀rá máa ṣe. Ìsín rárá, ọ̀rá máa ṣe. How you do swing? Consider the risk. Better stop the shit and the fake how you living. How you do swing? Consider the risk. Better stop the shit before you melt like a candle. Every see you part you ọmọge. You can make a poor man to frustrate. Jọ̀wọ́ dá mi lóhùn kí ló dé. Àbúgbọ̀ pé wọ́n ní mi ń pè. I know one day will be one day. All the glory shall fade away. Àsìkò náà fẹ́ dé. All your big men shall run away. Àwọn tó pè yẹ lọ́mọge. Tó bá ti rí ẹ̀ wọ́n fẹ́rẹ́gẹ. Àwa kú pátápátá. Nígbà tí ọjà bá dàrú. Pátápátá ni ó. Pátápátá ló máa kú. Gbogbo ọmọge ló fẹ́ ṣẹ̀fíìsì. Àti ṣẹ̀fíìsì kò jẹ́ ìsì. Ọkùnrọ̀kùnrọ̀ ìrọ̀rọ̀ wọn. Gbogbo ọmọdé ló ti gbọ́n. Bí rọ́bà lọ fógún ọdún. Ìjọkan òtítọ́ á lè mú. Ọmọge rárá, ọ̀rá máa ṣe. Ìsín rárá, ọ̀rá máa ṣe. How you do swing? Consider the risk. Better stop the shit and the fake how you living. How you do swing? Consider the risk. Better stop the shit before you melt like a candle. You couldn't talk again, already. Come on, come on, don't do no. Pẹ̀lẹ́ o ọmọ. Ìpẹ̀lẹ́. Ọ̀gá, ṣé o ń gbádùn browsing yẹn ṣá? Bẹ́ẹ̀ ni o mọ̀ mi. In fact, mo tún ṣẹ̀ṣẹ̀ meet girl kan ní Facebook ni. Facebook. That's good. Pẹ̀lẹ́. Àmọ́ ṣé òun wò wọ́n dáadáa ṣá? Kó tó máa bá wọn sọ̀rọ̀. Torí mi fẹ́ kó bó lórí burúkú rìn. Ṣé bẹ́ẹ̀ náà trust ọmọ tẹ́bí? Ọlọ́mà jẹ́. Mi ò lè bá ọmọ tálíkà ṣeré o. Mo jẹ́rìí ọkọ mi. Ọmọ tẹ́yà bá bí ẹyá ló máa jọ. Bẹ́ẹ̀ ni o. Mo kàn ní pé kí n tún rán ẹ létí ni. Ṣé àwọn ọmọ olórí burúkú yẹn? Àwọn ọmọ olòṣì, àwọn ọmọ tán níran, àwọn ọmọ tán lẹ́bí, àwọn ọmọ the talikers, àwọn talikaneers yẹn ní fẹ́ kó bá wọn ṣe o. Ṣó ti yé ẹbẹ́ yẹn wọ́n máa ń kó ṣìràn yàn lọ́ máa ń kó ṣìbáyàn ni. Ṣòro àwọn ọmọ gọ́vnà, ọmọ mínísítà, mi fẹ́ àwọn ọmọ local government chairman, àwọn yẹn lòdì sálárì wọn mi fẹ́ gba àwọn èèyàn bẹ́yẹn. Àwọn èèyàn ńlá ni mi fẹ́ kó máa bá rìn. Àwọn ọmọ president, àwọn footballer, kò ń ṣe local champion, àwọn tó ń gba international, àwọn yẹn àwọn tó wà ní Chelsea, tó wà ní Arsenal, àwọn yẹn fẹ́ kó máa bá ṣe. Tí ó ti yé ẹbẹ́ yẹn. Mo ti gbọ́. Má bá àwọn ọmọ olóṣìírí o, àwọn ọmọ olórí burúkú tán níran yẹn, àwọn ọmọdé pòṣì ti ta tiwọn. Òṣì máa ń kó ṣìràn yẹn ní o. Yọ̀n tó lọ lọ́rùn, má jẹ́ kó ṣìràn yẹn ọkọ mi. Bó ṣe wà yìí, ìwọ nìkan ti tó. Ìwọ nìkan ti tó kí má bí mi rárá mọ́. Ìwọ nìkan ti tó. O ti tó kówó lé. Pẹ̀lú ìwọ nìkan báyìí bó ṣe wà yìí mo ti di mílíọ̀nìà. Èmi gan lè bá àwọn ọmọ táníkà, àwọn ọmọ olóṣì. Ọlọ́run má jẹ́ kí n bá wọn ṣeré. Àwọn ọmọ olówó lèmi bá sọ̀rọ̀ bí báyìí. Cause mo máa check profile gbogbo wọn dáadáa kí n tó accept friend request wọn. Ṣé ọkọ mi? Bẹ́ẹ̀ ni kò ṣe máa ṣe. Àmọ́ kò tètè wá ṣe nǹkan tó máa ṣe. Ṣùgbọ́n bó máa ní láti dá laptop yẹn padà. Torí aago 3 ò ní pẹ́lú o. Ó tọ́ mà ní mo fẹ́ sáré gba fóònù nọ́mbà ọ̀rẹ́ mi tó lóun gbé ní Ìkòyí yẹn sódà á lè máa pè mí èmi náà dẹ̀ tún máa pè. Ọ̀rẹ́ ẹ̀ tó wà nǹkan ìta ni bàbá ẹ̀ ọmọ ta ni. Ó sọ pé ọmọ sẹ́nítọ̀ lòun. Ọmọ sẹ́nítọ̀ mánéjì yẹn náà wà òkè. Mo fẹ́ sáré dé pàtí àwọn elders tí n bá dé màá wá gist. Ọmọ àgbà pàtí. Èmi nìyẹn tí mo fẹ́ wọlé bí mo ṣe máa bẹ̀rẹ̀ ni. Mo fẹ́ wọlé kan màá tún ní kó bá mi play Azonto. Azonto. Màámi filẹ̀. Mi níyọ̀dẹ̀. Màmá Fílíkì. Pírí kò sóṣì. Àwọn náà ṣígárí. Ilẹ̀ bà mí. Ilẹ̀ o. Ilẹ̀ bà mí.
báwo ni? Mo wà okay. Oh, really sound cool. Mo wà ń bì kan mo kàn chill ni. Ibo lo wà? Mo kàn sáré lọ jẹ lunch ní Golden Gate ni. Gbádùn, you are really enjoying. Enjoy ke. I have to buy the public food because mo kàn ní kí manage junk wọn ni. Mo fẹ́ sáré lọ catch up pẹ̀lú ọ̀rẹ́ mi kan ní airport. Mo ṣe ní kí manage oúnjẹ yẹn. Cause on a normal day, mo máa make order fún oúnjẹ tèmi separately ni. Oh yeah, èmi náà wà nílé wa ṣá, mo chill síbẹ̀. Yeah, that's nice. Má worry sha, one of these days I'm going to take you out. Oh, I'm more of an indoor person, but I really appreciate to bá lè wá kí mi nílé, kí n tiẹ̀ meet in person at least. Kíkẹ́, mo ní máa gbé ẹ jáde, má worry, ṣe bẹ́ẹ̀ mi ni mo promise ẹ. Okay, má fi ẹ́ sọ́kàn. Má fi sọ́kàn, you've started again. Mo fẹ́ kó wá gangan ni. I really want to see you. All right, Kike, that's not a problem. Okay. Ìgbà wo wá ló dà, ìgbà wo ni kí n máa expect now? Ṣebí kò yìí ló pele yín yẹn. Of course, mo ti sọ yẹn fún ẹ tẹ́lẹ̀ náà. Mo kàn tún ní kí n confirm ni because èmi ò kí n like kí n máa lọ sí àwọn dirty local places and I don't like to associate myself with poor and wretched people. Anyway, bàbá mi ò kí n ṣe Bill Gates but àdè tọrọ jẹ. Oh, that's nice. Anyway, I wish you all the best. Kike, jẹ́ kí sáré pick international call yìí. I'll talk to you much later. Okay. Bye. Yeah, bye. Mommy. Èmi nìyẹn. Mommy. Èmi nìyẹn. Báwo ni party tẹ lọ yẹn náà? Yóò jẹ́rìí. Ṣó nígbà tí mo yọ sí party yẹn báyìí. Torí mi tí mò ń bọ̀ lọ́kàn báyìí. Mo dàbí òṣùpá ni. Bó ṣe rí mi tí mo yọ báyìí gbogbo ago pa lọ́lọ́ ni pé ìyá Fọlákẹ́ ló ń bọ̀ yẹn. Nígbà tí mo débi àwọn báwo gbogbo wọn ń wò mí ràn ni. Pẹ̀lú ìmúra mi yìí wàá rò pé bóyá mi ni mo ṣe pàtí. Gbogbo wọn kí mi lọ́tùn wọn kí mi lósìn ni. Mo jẹ́rìí yín èmi ò ní iye òṣì ń tèmi. Ṣé mo fóònù nọ́mbà gẹ́ọ̀ tí mo ní mo fẹ́ gbà lẹ́ẹ̀kan yẹn tó ń gbé ní Ìkòyí yẹn ó ti pè mí o. Ṣé ò fọ́n bùṣà? Fọ́nbù kẹ̀ ilé for Golden Gate ni mo fún òun gan lẹ̀ ni. Ọmọ mi o wàá ṣe rí ọmọ that's good. Ṣùgbọ́n ó ní pé kí n wá sílé àwọn ṣá o. Wàá lọ síbẹ̀ ṣe bóun ló fẹ́ rí ẹ wàá lọ bẹ àmọ́ tó bá ń lọ packaging sórí packaging tá a máa lò ń sìn kò ń ṣe local international packaging la máa lò ṣọ́rọ̀ mi yẹ sórí àwọn tó wà nítaláyé òde sí tó bá ti wọṣọ tó ń wọ góòlù wọn lò pé packaging ti tán rárá sórí tí wọn bá wọṣọ tó wọ góòlù tó múra dáadáa tó ṣe normal makeup àwa ṣe kí ni àwa fi ọpọlọ sí ìyẹn ló ń pè ní international packaging. Àwa di ọpọlọ plus packaging sórí tó bá fẹ́ lọ síbẹ̀ wàá ka dictionary ẹ̀ from the beginning to the end. Waka encyclopedia waka from the beginning to the end. Tó bá ti ní fún grammar kan a máa fún vocabulary mẹ́jọ. Ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn wá gbé map of the world wá gbé sórí. Okay. Especially America àti UK. Gbogbo street tó wà ńbẹ̀ pátápátá ló gbọ́dọ̀ mọ̀. Gbogbo àwọn ilé ńláńlá tó wà ńbẹ̀ pátápátá ló gbọ́dọ̀ mọ̀. Gbogbo àwọn hotels tó wà pátápátá ló gbọ́dọ̀ mọ̀. Gbogbo àwọn èèyàn pàtàkì tó wà nínú pátápátá ló gbọ́dọ̀ mọ̀. Ṣé ní gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí tó bá débẹ̀ tó bá jẹ gbogbo ẹni tó bá ná gbogbo ẹ̀ sí wàá múra gidi ni o wàá múra gidi wàá package ẹ̀ bẹ́ẹ̀ ni pé fẹ́ lọ ṣe wọ́n ti bí èmi lọ ní àní o. Mi ò ní ìyá òṣì tó kó gbogbo ẹ̀ lẹ́fun rẹ̀ ara wọn ò sí rárá. Má wọrí gbogbo ẹ̀ ní má wọrí má bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ bó ṣe Wọlé. I'm so happy to see you. Joko. You look so gorgeous. Oh, thank you so much. I wish I could say the same about you. Kí ló ṣe ẹ́, ṣó sick ni? No, mo wà okay. Ó dàbí pé o díẹ̀ lójú mi, like you are sick or something. Well, bóyá ojú mi dẹ̀ ní ṣá. I'm fine. I'm okay. Lẹ́yìn náà dé wá okay deal. At least ẹ try ṣá. Ó ṣé gan ni. Thank you. Kí ni kí n offer ẹ, kí ló máa jẹ, kí ló máa mu? Mo wà okay. Kí ló mean? Báwo ló ṣe máa wá sọ́dọ̀ mi tó máa nípò ní jẹun? Má ṣe é lálejò náà. I don't want to stress you, so mo wà okay.
Kí ló wà kí ni stress nínú kó jẹun kí n ṣe ẹ́ lálejò stress mi okay stress mi mi ṣe ní ṣe ẹ́ lálejò. Ẹ ká sùn. Mọ́mí mo rò pé ń sùn ni. No mi ò sùn mo kàn relax ni. Mọ́mí ẹ meet ọ̀rẹ́ mi Fọlákẹ́ tí mo sọ pé mo pàdé lórí Facebook. Mọ́mí ẹ ká sùn. Báwo ni ká sùn? Mo wà okay ma. Àwọn mọ́mí ńkọ́? Yeah, gbogbo wọn wà okay. Wọ́n wà okay ma. Ó ṣe gbọ́kùnrin náà. Yes ma. Kí ló dé òṣọ́rẹ́ lálejò? Òun náà ni mò ń bá fà látẹ̀kan tó sọ pé kí n má worry. Mọ́mí mo fẹ́ stress kékeré ni mo ṣe ní pé mo wà okay. Oh stress ni sọ nǹkan tó fẹ́ kí n lọ get ẹ wá fún ẹ̀sìnsìn. Nǹkan tó bá fẹ́ ni kò sọ kí nǹkan tó fẹ́ jẹ. Okay, bóyá kó bá mi get chicken bologna. Chicken? What's that? Kíkẹ́, come on. Don't tell me pé o mọ nǹkan tó ń jẹ́ chicken bologna. Anyway, tí mo bá mọ̀, mo wà very sure pé mọ́mí máa mọ̀ títí wọn. Nǹkan tó bá fẹ́ jẹ ni kò sọ. Ṣórí chicken bologna àbí kí ló sọ yìí? Àwọn òun kankan pẹ̀. Ṣọ́rọ̀ mi ti yé. First time lílé ilé ayé mi ti máa meet àwọn èèyàn tí wọ́n mọ̀ nǹkan tó ń jẹ́ chicken bologna. Anyway, bóyá kó bá mi get snacks. Yẹn dà màá tètè lọ bẹ get ẹ̀ sí ṣùgbọ́n. Meanwhile, Kíkẹ́, scooches ni mo máa ń jẹ o. Kíkẹ́, o tún mọ nǹkan tó ń jẹ́ scooches. Mi ní idea. Iyán wà nílé wa tó bá fẹ́ jẹ ní àpéyàn fún ẹ. Ẹ̀bà wà, ráìsì wà, ọbẹ̀ oríṣiríṣi la nínú físà. Nǹkan tó bá fẹ́ ni kò sọ á ṣe fún ẹ. Mọ́mí, nǹkan tó ṣẹlẹ̀ ni pé iyán, ẹ̀bà, whatever tẹ́ bá pè é, mo kí ń jẹ àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ni. But anyway, bóyá kó bá mi get omi ṣá. Omi ti wà okay fún mi. Fọlákẹ́ ọmọge chicken bologna. Ẹ bá máa. Fọlákẹ́ ọmọge Wàá gbà bá ṣe rí báyìí. Tó bá di jọ́bí tó máa ń bọ̀ wá sí sọ. Ṣé gbogbo tó ń béèrè yẹn? Alright, mo ti gbọ́ mọ́. Thank you, Mom. Akẹ́rẹ́ ọ̀gẹ́ ọmọge orí omi. Búkì! Búkì! Àmá. Ẹ rà mà. Kí ló dé ó fẹ́ fogún ọdún múra ni? Ẹ má bínú mà. Gbà kó lọ sí ọ̀dọ̀ customer tí mo máa rẹ̀ já lọ́wọ́ ẹ̀yìn kó lọ bá mi rẹ̀ já wá 25,000 ló wà níbẹ̀ kó rẹ̀ já 20,000 ọ̀bọ̀kún ní kó lọ bá mi ra o kó dẹ̀ ṣí ìpàtí ẹ̀wò báyìí tó bá sì ń ṣẹ̀jẹ̀ òun ní kó ra o má rẹ̀ já tó ti gbé sínú àìsí fún mi o tó bá rà máa gbó mi báyìí máa gbà lọ́wọ́ ẹ̀ ṣó ti yẹ 5,000 kó fi ra ata ṣó ti gbọ́ o dẹ̀ gbọ́dọ̀ pẹ́ o. Mọ́mí ẹ fẹ́ rán àǹtí Búkì lọ sọ́jà. Mo fẹ́ tẹ̀lé wọn. Ọjà bó ló rò pé ó ń lọ ó rò pé ṣọ́ọ̀bù ń lọ ni ọjà ọbẹ̀ ló máa ń lọ. Mo fẹ́ tẹ̀lé wọn ẹ̀mí nìkan mo wà ní látàárọ̀ mo dẹ̀ wà very bored. Àárín ọjà ló máa ń lọ èmi ò fẹ́ wàhálà o àbírú ọjà olóró pé ó ń lọ́ra fún mi. Mọ́mí ẹ jẹ́ kí mi náà máa try láti lọ sí irú àwọn ọbẹ̀ yẹn so that màá lè mọ bó ṣe ń rẹja tó ṣe ń rata tó ń ragbá tó ń ṣe ń ràwọ̀ obìnrin ni mí náà. Ó dà kò burú tó bá fẹ́ lọ kò ṣe bó ṣe múra ìlú ṣe fẹ́ lọ lápẹ́tà kò lọ change. Ok ma. Jọ tó lọ́nà bá mójútó ṣé o mọ̀ pa greek ni kò gbó jọ mo dẹ̀ ti sọ fún driver kó wá gbé yín lọ. Mo ti gbọ́ mà. Ẹ ti lọ múra. Àǹtí Búkì mo bọ̀. Ẹ má pẹ́ o. Alágẹmọ ṣe jẹ́jẹ́ ìgúnpá èlé ń ta sí ọpọlọ. Ọmọdé rárá máa ṣe. Ìsinyìí rárá máa ṣe. How you dey swing? Pass it down the wrist. Better stop the shit and the fake how you living. How you dey swing? Pass it down the wrist. Better stop the shit before you melt like a candle. Have you seen Paju ọmọge? You can make a poor man to frustrate. Jọ̀wọ́ dá mi lóhùn kí ló dé? Àbúgbọ̀ pé wọ́n ní mi ń pè. I know one day will be one day. All the glory shall fade away. Àsìkò náà fẹ́ dé. All your big men shall run away. Àwọn tó pè yẹ lọ́mọge. Tó bá ti rí ẹ̀ wọ́n fẹ́rẹ́gẹ̀. Àwa kú pátápátá nígbà tí ọjà bá dàrú. Pátápátá ni ó pátápátá ló máa kú. Gbogbo ọmọge ló fẹ́ ṣe àfíìsì
àti ṣẹ̀físì kò jẹ́ ìsì ọ̀pùrọ̀pùrọ̀ ìrọ̀rọ̀ wọn gbogbo ọ̀bọ̀dọ̀ rẹ̀ ló ti gbọ́n bí rọ́bà lọ ogún ọdún ìjọkan òtítọ́ á lè mú ọmọdé rárá máa ṣe ìsín ìrọ̀rọ̀ rárá máa ṣe how you dey swim pass it down the risk better stop the shit and the fake how you living how you dey swim. Bárẹ̀dé. Fọlákẹ́. Kí ni ń jẹ́ Fọlákẹ́? Sídìí ló kọ mi. Sídìí elédè gbogbo èèyàn máa ń pè mí ní gbogbo agbègbè yìí. Èmi ṣe Fọlákẹ́ o. Ẹ̀dẹ̀ ń wò mí. Kí lẹ̀ ń wò mí sí? Mo ní mi ṣe Fọlákẹ́. Sídìí elédè ló kọ mi. Tẹ́ Bárẹ̀dé ni kẹ́rẹ́dé ẹ wo. Èdè ńlá wà, èdè kékeré wà, funfun gan wà àti pupa. Ẹ má bínú, mi ò retí. Ẹ máa lọ àbíbọ̀lẹ́ ti rí Fọlákẹ́ bíi ti bò. Hello. Hello Kíkẹ́, how you doing? I'm fine, thank you. And you? Níbo ló wà? Mo wà nínú mọ́tò, à ń bọ̀ láti ọjà. Ọjà? Kíkẹ́, so máa ń lọ sọ́jà. Báwo ló ṣe máa ń cope níbi àwọn local dirty places bẹ́ẹ̀ yẹn náà? Èmi ò kí ń lọ sọ́jà ń tèmi o. Anything tí mo bá ti rí rà ní shop right then it's not worth buying. Mo manage anyways. Ibo ni wọ́n náà wà? Mo wà lónírù. Mo kàn ní kí n lọ relax díẹ̀ ni. Mo jẹ́rìí ẹ̀, o kì í fi para rárá. Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ lénìí ṣá? Kí nìyẹn? Ní ọjà tá ti lọ ra ẹja, bí mo ṣe rí girl kan nìyẹn. My God, girl yẹn ti jọ ẹjọ́. I thought it was you. In fact, mo pè ní Fọlákẹ́ and she responded immediately. Me? Not until ìgbà tí mo súnmọ́ ló wá sọ fún mi pé òun kì í ṣe Fọlákẹ́ o, Sídìí elédè lórúkọ òun. Mo wò pé ó ga o. Èèyàn ló jọra àwọn tó báyìí. Kíkẹ́, ó fọ́ ní ṣá. Téèyàn bá ti máa wá jọ mi, ó wá jọ ọmọ elédè. That's an insult. Oh no, girlfriend, mi ò mean láti insult ẹ. Nǹkan tí mò ń try láti sọ ni pé girl yẹn really jọ ẹ́ gan. Kíkẹ́, ó really disappoint me gan. And right now, I'm not in the mood to talk to you again. Má bínú. Okay, girlfriend, tell me, kí ló ń ṣẹlẹ̀? Gist me now. Kí ló ń ṣẹlẹ̀ lónìí? Bí a kò pè mí later. All right, take care. Mi ò ráyè òṣù tèmi. Bóyá ló rí rí gan. Fọlákẹ́ ọmọge chicken bono ni. Inú iṣẹ́ yẹn ló máa kú sí. Fọlákẹ́ ọmọge chicken bono Ẹni mi ni. bàjẹ́. Iṣẹ́ ti já. Aquarium girls ọmọ orí omi. Aquarium girls ọmọ orí omi. Rí bá mi bá iṣẹ́ ti já. Mami, látọjọ́ tí mo ti délé ayé, mi ìrírí ìwọ̀sí báyìí nílé ayé mi. Ọmọ yẹn wọ́ mi. Wo kò sí nǹkan kan kò lè wọ ẹ kùkùté ni ẹ ẹni dẹ̀ mi kùkùté ara ẹ lómi ara ẹ ló wọ̀. Ẹ wo tó bá ń tàn mí mi gbọ́dọ̀ máa tanra mi ọmọ yẹn sọ̀rọ̀ burúkú sí mi ó sọ oríṣiríṣi báyìí sí mi ni ó pò mí mọ́ yẹ̀pẹ̀. Wo má tún jẹ́ ká sọ yẹn mọ́ ìyẹn ti kọjá ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn a ní láti máa blame anybody mọ́ bá ṣe máa prevent èyí tó ń bọ̀ tí ò ní ṣẹlẹ̀ ní ká máa wá ń sìn ṣé nǹkan tí mo sọ ti yẹ tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ò fi ní ṣẹlẹ̀ mọ́. Èmi náà ti rò tẹ́lẹ̀ because international league tí mo fẹ́ máa gbá yìí á lè díẹ̀ o á bẹ́tà kí n padà wá sí local one bí báyìí
kí n kó wá di champion bẹ́ẹ̀ torí ó kú bẹ́tà àdúkọ́ máa nà mí láti tà wálé lọ. Tó bá jẹ́ yẹn náà ni ó dà yẹn náà wá òkè nǹkan tó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wípé anywhere téèyàn bá ti wà ibikíbi téèyàn bá ti ń gbé kí èèyàn ṣáà ti máa wà lókè ni tó bá jẹ́ pé first lady bí ló fẹ́ ṣe ó dà tó bá bójú wẹ̀ ìbáyé lórí ìyẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń ta máa fọwọ́ tì dànù ní tó kéré jù nìyẹn ní tó bá ti fẹ́ ni mo bẹ́ẹ̀ fẹ́ ṣùgbọ́n ládùúgbò tá a wà yìí ìwọ ló máa jẹ́ number 1 gbà mí mo ṣe sọ fún ẹ. mo ti ẹ̀ trust yín màámi bó tó bá di ọ̀la kí n máa sọ gbogbo yìí fún mi kó ti lè dé báyìí. pẹ̀lú ọkọ mi lẹ́yìn mi ṣé yẹn ló wá ń dùn ẹ̀ ó yá lọ wá kó tó máa jẹ kó jẹun kó túra nù kò sí wàhálà. mi ò gbà ẹ́. ó ṣe. ẹ ṣe mọ̀ ó dàbọ̀. all right. ìdúró ta ni tomi ń bí. èmi ni. ọwọ́ ta ló ti ra lẹ̀ bí. ilẹ̀ báwo nígbà tó ṣe pé mo fẹ́ kọ́lé mò ń tomi lórí ẹ̀ ni. lẹ́nu tiẹ̀ lẹ́nu rẹ̀ kọ́lé àbí ọ̀dà tó bá mọ̀ kó lọ mọ̀ omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ òfin tuntun ti dé o òfin tuntun ti ṣe kíni ó ti dé o lọ fún àwa lówó bí bíbẹ̀ kọ́ màá ní kàn dákàdá kíní ìwọ. owó bíi ti báwo ṣẹ́yìn ni owó tọ́ sí nílùú yìí ṣebí kò la wà á sí Ìbàdàn náà. òyìnbó ni ta ló ń bá wípé láti gbà. àbúlọ̀ filẹ̀ wo bí ó dàbí pé bí mo ṣe ń bá ọ sọ ọmọ bí ṣe ń lọ àbí ọ fẹ́ sọ pé ọmọ bí ṣe ń lọ nígbà tí mo ní kí wọ́n dàwó ó dàbí pé kò kọ́ lára tí bá ní kí wọ́n gbé pẹtrol wá àbí kerosene kí wọ́n dà sí kí wọ́n sun gbogbo kíní táǹkì wèrè dà. àjọ èlò lè wá fẹ́ gbà báyìí sí. lọ fún 150. ó ti pọ̀ jù ẹ ṣáà pé omi ni mò ń tàn bí báyìí. wá kí ló ń ṣe ẹ olórí wa ẹjọ ẹ má bínú bàbá wọlé kò dáa lóko kó jáde jáde. ẹ ní sùúrù. owó yìí náà ni owó yìí 50,000 kẹgbàá lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ kankan máa ń lọ́n ti a. àwọn apáde mọ. ẹ gbà. èlò rẹ̀. 2,000 naira. 2,000. owó kí nìyẹn. 2,000. owó kí nìyẹn. gbà lọ́wọ́ ẹ̀ kí n gbà. gbà lọ́wọ́ ẹ̀ àwọn agbọ́dọ̀ tí owó báyìí mú. káyé máa lọ. ẹ̀ ń sọ wájú kò gbọ́dọ̀ di ẹ̀ ń sọ wájú kò gbọ́dọ̀ di. ọmọ Ìbàdàn tó wá gba lé lẹ́kọ̀ọ́. ebi ò parí èmi ò yóò oúnjẹ ń lọ lásìkò ebi ò parí èmi òyìnbó àlàáfíà ló òyìnbó gbogbo ọ̀tá díẹ̀ ọ̀rẹ́dí. nílànà. mo ní sùn ẹ má bọ̀ jókòó báyìí tiẹ̀ Bùsáyọ̀ Àfọlákẹ́ Bùsáyọ̀ bò ní ọmọ tó jọ mẹ́lò kan. mo wà pa ọ̀bọ̀dá Àlàní. gbogbo ilé ń kọ́. ẹ kú àìrẹ́ ni àìbèrè ẹni. òkè yìí ni òjì àrítọ̀ mọ́ bínú. a kú bínú. Fọlákẹ́ tèmi ìmọ̀ tí ń dá mi lọ́rùn nínú ọ̀rọ̀ ẹ̀ bóyá fìlà tó ọmọ gbé sí ẹ̀gbẹ́ kan yìí ni o bóyá ṣòkòtò tó ọmọ gbé sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí ni kò tiẹ̀ yé mi ọkàn sáà mọ̀ dá mi lọ́rùn sáà. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pọ́ùn yẹn wà flexible gan. irọ́ ni ó gẹ́ẹ̀tì mi pé ibi tó bá wù mí mo lè yí ọrùn mi sí pé bó bá wù mí kí n yí sọ́tún ara ni. bó bá sì wù mí kí n jù sósì ara ni. n bá jù síwájú báyìí n bá sì jù ẹ̀yìn. ìyẹn náà lápò méjì. àpò méjì kí tó ní ìtumọ̀ eléyìí. bọ̀dá Àlàní ẹ má máa downgrade now ìyẹn náà nice ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣe é jàre mọ́. ọlọ́ni ọyọ yìí ẹ jájú ọjọ́ orí yìí lọ pé tí ẹ máa sọ pé nǹkan lápò méjì ọ́náìsì náà ń pè bẹ́ẹ̀ ó ti yé mi ọmọ tí ó ṣẹlẹ̀ fò Bùsáyọ̀ mọ́ bínú ó dòde wà fúngbà díẹ̀ sórí kẹ́ tó wọlé òun ara mi ti gbẹ̀ kan gan-an tí mo kàn rí olóòmí tó yọ ọlọ́kan báyìí inú mi kan bẹ̀rẹ̀ sí dùn ni ọwọ́ kan fún wa ń ṣẹ́jú díẹ̀ kí n kàn sáré yọ̀ wọ́n bí Àlàní ṣóbí tó ń sọ yín ò bá mi báyìí owó tibí ni mo wá gbà. owó ti bo. tí mo ní pé mo nídìí. owó. mo rántí kàn jẹ́ pé wàhálà tó wà ń bẹ̀ ni pé kò fi bẹ́ẹ̀ sówó ńlẹ̀ báyìí ó ní sùúrù díẹ̀ o.
ṣé tó epo ti rí Bùsáyọ̀ ń bí báyìí sọ̀rọ̀ náà fẹ́ máa fọ́ọ̀mù ọkọ ìyàwó àbí Alani abẹ́ta kó wọlé kó jáde máìkì ń bẹ ìjà o. Fọlákẹ́ ẹ ti ń bínú èmi tẹ̀mí ń bọ̀ ṣeré ní tí mò ń sọ fún ọ náà ni pé inú ilé lowó wà wípé kí n kàn wọlé kí n mú fún ọ ni mo kàn ní kó ní sùúrù díẹ̀ kí n fi wọlé ni. ṣé ká sọ pé nǹkan tó fẹ́ sọ nìyẹn tẹ́lẹ̀ ó dẹ̀ ti sọ báyìí ó yá wọlé kó jáde ńgbà yẹn. mo wá mọ̀ kó ti ń fẹ́ ju bóyá ká yọ àjọ wọlé. ó ní ká yọ wọlé. ọlẹ́ pè lè kókó bá ti pa mọ́ ó dẹ̀ àdìsó ńgbà yẹn. káàbọ̀ sí adult meeting ìyẹn pé pàjáwìrì. mo dẹ̀ mọ̀ kí gbogbo wa láti ń ṣiṣẹ́ látàárọ̀ so mo ní fẹ́ take time anybody nínú yín ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Aquarium babes. Arẹwà tútù. Aquarium girls. Ọmọge orí omi. ẹ ṣé ẹ káàbọ̀. nǹkan tí wọ́n fẹ́ gbogbo wa fún ni pé ẹ ṣáà mọ̀ pé Láìdé fẹ́ ṣe birthday party ní ọjọ́ Friday so fẹ́ kí gbogbo wa sọ nǹkan tá máa fi help ẹ̀ tó máa fi lè mú party yẹn tó máa fi dùn tó máa fi lárinrin nǹkan tí mo yẹ pé meeting yìí nìyẹn. ẹ ṣe olórí idea gidigidi mú wá yẹn ọ̀rọ̀ tó ṣe ní láǹfààní ni àmọ́ èmi ní nǹkan kan tí èmi fẹ́ sọ mo ní nǹkan tí fẹ́ sọ ọ̀rọ̀ tó dẹ̀ concern mi ni tó dẹ̀ máa ṣe èmi fúnra mi láǹfààní ni ṣẹ̀dẹ̀ wá rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn tí mo fẹ́ bá wí wọ́n ti mọra wọn. ṣé rí nǹkan tí èmi fẹ́ sọ ní gbogbo tí gbogbo àwa àkọlọ́ǹdè ẹ bá máa lọ sí àtìlágbé ṣòkòtò ní kí everybody gbúdọ̀ wọ̀. mo fẹ́ kẹ́ ẹ pa láṣẹ ni mi ò fẹ́ kẹ́ ẹ dá lábàá o. Kí ló tún dé? Àdàbò ṣé èmi tí mo kọ́ fi sọ̀rọ̀ fún wọn kó tó kún mi sọ̀rọ̀. Torí àwọn kan wà láàrin wa tó jẹ́ wípé tó bá máa wọ miniskirt tipátipá báyìí ló máa fi bo awẹ́ ìdí wọn. Pábá bá rí ẹ̀ wọ́n ò tún wá ní wọ pátá. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti mọ́kọ ọlọ́kọ wọ kọ́nà wọ́n ti lọ ṣe kúkì fún. Tá bá wá rí ẹnikẹ́ni nínú yín tó bá bá ọkọ tèmi dán irú ẹ̀ wò. Tó bá bá ọkọ èmi Ṣọlá pé tó bá bá dán irú ẹ̀ wò nǹkan tí máa ṣe fún yín ara yín á kọ̀. Ẹ wò ṣe rí gbogbo yín ni o. Ẹ jọ̀ọ́ bí mo ṣe wà yìí mi ò ráyè wèrè kankan bẹ́ẹ̀ ó tọ́ ni tí ọkọ èèyàn bá wá sí patí tó dẹ̀ rí nǹkan tí òun jẹ tó dẹ̀ lọ bọ́lọ́jà pé àmú fẹ́ rajà o tọ́lọ́jà dẹ̀ ló wà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí ló burú mbẹ̀. Kò sí àbí kò dé sí nǹkan tó kàn yà láyé anybody mbẹ̀. Ó kàn èmi náà mọ̀ pé ó kàn in fact ṣé ló tàdí mẹ́yìn báyìí kó tó lọ kàn oníranù. Ẹ mọ nǹkan àǹtí bóyá kí ẹ gbé ṣanwọ́ yìí yẹn kẹ́ ẹ gbé sílẹ̀ ó tọ́ ni bóyá tí bá dẹ̀ ti ń wọ pátánsì màmá fi kọ́kọ́rọ́ sí màá wá fún yín kẹ́ ẹ mú dání torí ọkọ yín kan ń bọ̀ ní patí mo sì lè improvise pẹ̀lú ẹ o. ẹ wo ó ti wá tó báyìí Ṣọlá pé ó ti tó báyìí nǹkan tí màá sọ ni pé Ṣọlá pé nǹkan tó sọ àti gbọ́ and your point is duly noted so màá wá nǹkan tá a máa ṣe sí i ṣó ti yé yín mo ò fẹ́ kẹ́ máa jà lọ́tún àti lọ́sì ẹ wọ Bùsáyọ̀ bóyá after this meeting kó wá rí mi lé mo máa fún ẹ ní pen àti biro kó jot gbogbo view àwọn everybody sílẹ̀ kó dé back sí later ó gbọ́. Ẹ sọ fún wọn. Ó ti tó. Ẹ kìlọ̀ fún wọn. Kí ni gbogbo ìtàn wo yẹn? Kí ni yẹn? Kim Kardashian ni. Exactly. Olówó àánú blue boat yẹn. Sorry, mo mọ problem. Èmi náà dẹ̀ ti múra ẹ wá sí party. Ṣé o pé mo mọ̀ pé lójú kòkòrò gan àti àárọ̀ tá ti dé party ló ti ṣojú fẹ́tò ló ti ranjú èmi ò tó ẹ àbí mo mọ̀ nǹkan tí máa ṣe. Wá kí ni gbogbo yẹn? Ẹ́ Irú yín báyìí. Wọ́n máa bí ẹ̀dá ìwọ move tó máa bí ẹ̀dá. Wọ́n á bí ẹ̀dá.
wá kí ni gbogbo eléyìí. tó bá ti bí ẹ̀dá ṣé bí wèrè ń patí ilé ni tó bá ti bí ẹ̀dá ìyẹ́ àjẹ tó bá bí ẹ̀dá ṣé bí wèrè ń bíbà ilé ni ṣé olóyè burúkú ni àbí. sórí ìtumọ̀ nǹkan tí mo ṣe anywhere you dey àgùdì fọlọ gbogbo bí tó bá ń lọ ń patí ilé ni èmi àti ajọ́ a máa lọ kò sí pé èèyàn kan máa mú ẹwọ kọ́nà ó máa lọ ṣe kúìkì fún ẹ kò sí nǹkan kan tó jọ ń bíbà ilé ni ó yá níṣó. inú mi kan máa dùn ni mi máa ń wọ báyìí kó wá dàbí pé ìròbìnrin rí láyé mi kí ni mo lè fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó fún mi lọ́wọ́ ọmọ alálùbáríkà báyìí. lánìí ṣó tiẹ̀ mọ̀ nǹkan tí máa ń kó jẹ lára ẹ̀. kí ni. ìlà ẹ̀kẹ́ yìí ni ṣé ló dàbí artwork. ìlà áfíríkáńtà tó ní irú rẹ̀ ò fẹ́ wọ́pọ̀ Ọlọ́run irú rẹ̀ ò fẹ́ wọ́pọ̀ ẹni tó tún nílà tó fẹ́ smooth báyìí ni Abelanre tí mo bá ń ṣe tíátà ó sì mọ àmọ́ kò jọ kọjọ àbímọ ni wọ́n bímọ mi ni. ọkùnrin bíi ti ẹ ṣọ̀wọ́n. Ọlọ́run èmi náà bá wò dáadáa obìnrin bíi tiẹ̀ gan kò wọ́pọ̀ gbà bẹ́ẹ̀ yàtọ̀ sọ́rọ̀ ẹ̀. olórí burúkú ni wọ́n mọ̀ ẹ̀ hàn náà sì ni ọ kí ló sí ọ tọkàn jáwọ́ lébẹ̀ níbo ló ti mọ̀ gan tó lókun lọ́rùn wọ́n rán wá bí àbí èmi ti gẹ́ẹ̀tì ẹ o Ọlọ́run nígbà fún ọ o. irọ́ bàbá ẹ má bínú mi mọ́ kó lórí wà nulẹ̀. ó lè mọ bó ló ṣe mọ̀ nígbà tó yẹ pé ojú tó yẹ kó obìnrin náà lọ́mọ fi tẹ̀lẹ̀ lọ́mọ ranjú wọ̀n bí ojú wèrè olórí burúkú tó bá yẹ pé a ti bẹ̀rẹ̀ sí sáré èje gan lórí fídì ní ìsìn bó ṣe jáwọ́ lẹ́nu tó bá ṣẹ́jẹ́ mọ́ lówẹ̀ lọ́wọ́. bàbá wọn pẹ́ náà nífẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ tó bá máa jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n títí bí yẹn bá fẹ́ lọ ilẹ̀kùn yóò ní wà ń ṣiṣẹ́ bàbá mo mọ̀ yín. àmọ́ gbọ́dọ̀ dìrìn ó sì ọmọ olódo wèrè ṣé ọmọ tó dàbí áńgẹ́lì bíi irú ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí Fọlákẹ́ tèmi nìkan ṣé ọdún ọmọ ń lè wà lẹ́gbẹ̀ẹ́ yàn kéèyàn rántí tilẹ̀kùn mẹ́ẹ̀ bá fẹ́ ṣeré olórí burúkú ẹjọ́ rẹ̀ sì kọ́ nígbà tó kó òkúkú ṣerú ẹ̀ rí. ṣé kí ni rí. kí ni so ṣe rí ni. wàláì ọ̀gá mi tẹ́ bá di kí ni màá ṣe yín o. wá mi ẹjọ́ ẹ ń pọ̀ jù kí ló bá wà gan-an ni kò jẹ́ ká gbọ́. a dáa fún yàyàbá ọ̀gá mi ti jẹ́ kí n fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ àwọn kan ní o iṣẹ́ lọ́kọ̀ díẹ̀ bu wọ àbá ìbígbà tó lé wọn kúrò nílùú. kí wọ́n ló dé wọ́n fẹ́ ra lẹ̀ ni. àbáyélé ò nílẹ̀ ra o ó jẹ́ kó yé pé mo máa gbé súnmọ́ wọn mo gbé súnmọ́ wọn o ó dẹ̀ jẹ́ kó yé mi pé onítíátà làwọn ipá àwọn kan fẹ́ wá ṣeré ń bí báyìí ni àwọn èmi ti ní káwọn boys dá wọn dúró o gbé nǹkan kó wá yọjú sí olórí bámbám náà. níbo ṣé ń gẹ́tò wàyí náà. bẹ́ẹ̀ni. kò pọ́síbù. òpònú ni ọgọ́ kó sí lọ olórí burúkú lájọ́ tó ti ń tẹ̀lé mi òkú èkó lájọ́ tó ti ń tẹ̀lé mi ó fẹ́ sọ pé ọmọọṣẹ́ wa ni ọmọ pé etí àtàwọn wà fún ni pé ẹ ń bá fẹ́ ra lẹ̀ ká talẹ̀ fún ẹ ń bá fẹ́ ṣe foundation lé káwọ́ gbowó lọ́wọ́ ẹ̀ jọ nítorí Ọlọ́run ṣé mo mú ọ lọ bí sẹ́mi tójú yìí ń lọ ẹ nìkan kó irinṣẹ́ wa ó fẹ́ ya eré o ó fẹ́ ṣe kinní kan kí ni tèmi àti eré iṣẹ́ Fọlákẹ́ ni kò sì lè ráyè dán lónìí sí mọ́ ní so yọba o. Alani ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ní pé jẹ́ kí mi àti òkú èkó kásáré débẹ̀ yẹn náà. nìṣó níbẹ̀. wàá nìṣó níbo ẹ máa gbọ́ aṣọ gbogbo ẹ̀ kalẹ̀ onílìṣó níbẹ̀ pẹ̀lú gbogbo eré tá a ti tẹ́lẹ̀ yìí wo téèyàn bá ti gbé kámẹ́rà débi kan kó ṣeré ni o yá ṣeré yìí o yá ṣeré kókó ń bẹ o tó ti yí ọ
ó ti bètò jẹ́ báyìí. kó tó ṣẹlẹ̀ jẹ́ kí sáré yọdún síbẹ̀ yẹn náà kí lọ bá wọn sẹ́tù ẹ̀ máa padà wá bá wọ̀ míì wà ẹ̀ kó máa ṣe kí ni kó máa wọ́ ọmọ sílẹ̀ mo dé tán. ìṣòro ibẹ̀ ìjà wọlé mi. Fọlákẹ́ kẹ́mi ọmọ wọ́ ọmọ òbúlẹ̀ láì ṣe kánú mo fẹ́ wo orí fídì ni òkú èkó bó ṣe ń lọ́hùn mo mọ̀ kó ti ríṣẹ́ nílé epo ọlọ́run gbọ́n tí mo sọ yìí wọ́n jẹ́ àpàdé mọ́ o ká má pàdé mọ́ láyé àti lọ́run olórí burúkú ọmọ àlè. ẹ má worry àwọn chairman tó wà in charge là ń dúró de ẹ̀yin lè máa lọ. chairman kọ table man ni olórí tó wà in charge máa bá sọ̀rọ̀ lélẹ̀ ìjọ ẹ jẹ́ àbíyè. ẹ dábìlẹ̀ má waste time mi kí ló ṣẹlẹ̀ sẹ́. Actually ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé oní tíátà ni wá a máa ń shoot movie so àwa need àwọn ilé tó wà ní orí omi òun la fi wá sàdúgbò yẹn. ẹ ní ìdílé orí omi bí a kẹ lọ sájà lẹ́kì VGC àwọn ilé omi yá pàmbẹ̀ kò yẹ yín ẹ ṣe bàbá àwọn tó fine tó wà òkè gan kò yẹ yín kò sáyẹ yẹn bí o. Ó tó lẹ sọ àwọn ilé tó wà lórí mi wà ní ajá wọn lè wà ní Lẹ́kì wọn VGC wọn kì í ṣe irú àwọn ilé yẹn la need àwọn ilé tó wà ní ghetto bí irú something like this. Àlàyé ṣebí jọba ni ẹ mo ní kò sáyè fún yẹn bí báyìí ọ ṣe sinimá ń bì ibi báwo ẹ lọ sí Lẹ́kì ẹ lọ sájà kò sáyè fún yẹn. Àǹtí ẹjọ ẹ try láti understand. má pè mí láǹtì ó gbọ́ ni èwo láǹtì má má fi yẹn gbé mi mọ́ra àǹtí báwo kò sáyè fún yẹn bí sẹ́. Ta lélẹ̀. Ṣé mi? Ìwọ mo ní pé ta ni ẹ tó ń bí. Sorry director wa nìyẹn. Ṣé tó èlò ìwà gbẹnu sọ̀rọ̀ ènìyàn director ṣé ká máa jà fún ẹ ní ó yá. ẹ má bínú ẹ̀yin lè wà in charge of. Àwa ni. No wonder. Tí kìnìún fi ṣe kí ni. ẹ má bínú. Àǹtí. Mi ti ṣe àǹtí sẹ́ mo ní Fọlákẹ́ lórúkọ mi yé pè mí láǹtì èwo láǹtì rere gan èmi ò ṣe àǹtí ìyá Fọlákẹ́. Ok Fọlákẹ́ help la need a fẹ́ ṣiṣẹ́ ládùúgbò yín ṣé a lè ṣiṣẹ́ ẹ jọ. Ẹ ṣe ń sọ̀rọ̀ ni ẹni dẹ́ fún mi kó tó yẹ kẹ́ fi síwájú tẹ́lẹ̀ òun lẹ́ ló ń gbé sẹ́yìn. Màámi iye yóò ge Angelico kò bí guard etí ni tí wọ́n ṣẹ̀rù ti the garden yọ kí ló ń ṣẹlẹ̀. Acapella jẹ́ kó wálẹ̀ aláyé ẹni help mi àbí kó tó wá fún mi pé kò sí wàhálà ká help ẹ kí wọ́n náà ṣe kí ni kò help wa bí a kò yẹ. Ok ẹ má bínú tó ayé pẹ́ tìyẹn ni a máa settle in big time gbogbo ilẹ̀ máa smile ṣe é tó gbọ́. Ẹ jẹ́ ká ríra. Bíbá ní ibo èmi ò ṣe corner transaction ó gbọ́ ni ẹni tètè wá fẹ́ yá fún mi ẹ̀yà fún ọmọ ayé ń bíbá yìí ẹ jẹ́ kí n máa fojú méjèèjì sí kí n máa fi èmi ò lọ kọ́nà gẹ̀ dá fún mi bíbá èmi tájọ wà. Eléyìí náà ga síbẹ̀ ga síbẹ̀ nǹkan tó bá fún sí mi pé ẹ̀yin ọmọ ẹ dúró sí i tó bá ti ní ẹni problem kẹ́ wá já mi oyè yín ẹ wò ẹ lo inú omi ẹ lo ta omi ẹ lo kí ẹ lo ẹni ìwé ẹ̀yin lẹ́ni ibi kò sí ẹ̀yin tẹ̀mí ó dàbọ̀ kò sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ok so alikale máa ṣe wa lọ́sẹ̀. Alright let's shoot. Gbé kámẹ́rà sí pé. Wà tó fẹ́ shoot. Ẹ má bínú wa ní pẹ́ ṣiṣẹ́. But àwọn people ti set now. Ta ni girl tó fẹ́ play Ṣàléwá yẹn? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá ti set tán sí màá wá pè. But the problem is ẹni tó ń play Ṣàléwá yẹn gangan mo ti ń pè látàrọ̀ tí nọ́mbà ẹ̀ lọ. But ó dá mi lójú pé kò ní pẹ́ dé torí mo ti send address. Ó fọ́ níṣà. Òun péyàn nọ́mbà ẹ̀ lọ. Òun wá sọ fún mi pé kò ní pẹ́ dé bíbá. Ṣé wàá okay sir? Ẹ má bínú kò ní pẹ́ dé. Mi bínú but ó ṣáà mọ agreement wọn àtẹ̀ṣá. Ó mọ̀ rà bí? Wo time lọ́wọ́ ẹ̀ sí báyìí 3:30 now tó bá fẹ́ di 5 mo ń kó ẹrù mo ń lọ nìyẹn kò dẹ̀ sí anybody tó lè dá mi dúró. Ẹ fún one time ẹ jọ ẹ máa fi ìyẹn ka script yẹn lọ ṣe gbọ́ mo ń bọ̀. PM. Oh director. Kí
Kí ni solution báyìí sí? Bákan náà ni o. In fact, number mo in try látàárọ̀ tí number ò lọ báyìí. And artist today wà lórí set ní pé tó bá ti di 5 o'clock tí lady yẹn bá dé, òun lọ nìyẹn. At this junction, solution ló yẹ kó máa wá o. Because tó bá di 5, artist á lọ, ṣálẹ́ wọ́n dẹ̀ ti dé. Tó bá di 5 tí gẹ̀yìn ò bá dé, kí ló fẹ́ kó ṣẹlẹ̀? Director, tèmi ti bá mi nìyẹn. Iṣẹ́ ti dàrú yẹn. And mo lè ti rò wípé kí n change cast yẹn. But the problem is mi ò rẹ́ni tó lè play role yẹn bí lady yẹn. Cause role yẹn wà challenging gidi gan. Kí ló ń pa lẹ́rìn? Kí ló fọ́ ni? Ẹ má bàdá mi lóhùn, èmi máa rò nǹkan kan tèmi máa ní. Kí ni yẹn? Nǹkan tí mo rò ni pé the only person tí mo tún ro character role Ṣaléwá yẹn lára ẹ̀ òun ni lady tó wà lẹ́ẹ̀kan yẹn olórí àwọn tout yẹn. I see. I think I will agree with you. But kì í ṣe actor. But in this case, tó bá sì lè gbà láti assist wa, á lò bẹ́ẹ̀ ni now. You think it's gonna be easy? PM, nothing good comes easy. Okay, fine. Ẹ jẹ́ kí n pe àwọn boys ẹ̀ kí n béèrè ibi tó wà lọ́wọ́ wọn. Yeah, that will be the next thing. Okay, but my everyday, wow, èmi ni wọ́n nílé lọ sáré àwọn tout ìrìn ọjà jọ lọ. Wọ́n á jẹ́ pé iṣẹ́ ilé wa successful. Àjọ máa lọ. Bẹ̀rẹ̀ ibẹ̀ kó jẹ́ ká lọ. All right, let's go. Wọ́n ti ń bá eré lọ nínú àbáwá náà nù nínú ghetto wa ní náà. Síbẹ̀ náà lè ṣe yìí sí. Èmi rò pé máa lọ kọ́ àwọn ibi tí wọ́n ti máa ṣeré wọn lọ́tọ̀ ni. Alani, bí mo ṣe ń wò yìí, ó dàbí pé ọ̀rọ̀ àwọn onítíátà yẹn ló jẹ́ lógún báyìí. Bí akémi dìde kí n máa lọlé náà kí n máa rí ilé. Fọlákẹ́ onítíátà bò ó. Àṣé mi máa wọn onítíátà rí ni kí ló kàn mí pẹ́ láwọn onítíátà. Àṣé mo kàn ń sọ̀rọ̀ ń tèmi ni wo èmi ọ̀ràn wọn sẹ̀. Gbogbo eléyìí tí mo ń sọ mo kàn ń pọ́n wọn lé ni. Jọ́ nítorí Ọlọ́run kò sí eléré tó tó ọ o. Èmi ò rí eléré náà bó ṣe mèrè ṣe tó inú iṣẹ́ tíátà àwọn tó mèrè ṣe tó ọ o. Ìyìn rí. Tọ́mọ lóbìnrin ń ṣeré eléré ńláńlá eléré ńláńlá. Alani lani, màá dẹ̀ ṣeré fún àyà ajá. Irọ́ ni irọ́. Ọmọ nǹkan tó wá ṣẹlẹ̀ ń sìn, èmi ni director ẹ̀ báyìí. Nǹkan tí bá ti ní kò ṣe ni kò ṣe o. Èmi gbọ́ jiyàn. Alani, tí bá ní kò lọ síwájú, kò lọ síwájú. Tí bá tún ní kò wá sẹ́yìn, kò ṣe kí ni kò wá sẹ́yìn. Olúwa mi, bẹ́ẹ̀ bá ti ní kí n ṣe ni màá ṣe. Olórí búkú ò ní bẹ lẹ́nu ọ̀nà. Aláyé rẹ̀ fẹ́ bàjẹ́ ní bẹ lẹ́nu ọ̀nà. Tí ìkàlẹ̀ kò sí. Ọ̀gá mi àwa ni o. Ẹ̀yin wo ni òkú ẹ̀kọ́? Ìwọ tó ni. Àwọn onítàtà lọ sọ pé àwọn fẹ́ lórí. Kò ní yọ ni. Olórí ẹ wo ni. Ẹ̀yin wo lẹ ìgbélé abẹ́ yàwèrè ni. Olórí ibú wo lẹ ń wá kiri. Olórí ìwò ló sọnù tẹ́ ń wá kiri. Tẹ́ bá ń wo lórí Abíọ́lá ẹ lè lọ Kòròdú ni. Tẹ́ bá mọ nọ́mbà méjì àbálòkè jẹ́ fún yín kẹ́ wá lọ o. Kẹ́ lọ wo lórí yín jìnnà. Òkú ẹ̀kọ́ ó dẹ́lẹ̀ kejì àbí. Mo rò pé ọ̀fẹ́ kí nǹkan tó bá dáwọ́ lé yọrí sí rere. Olórí burúkú ọmọ òsì. Mo ń bọ̀ jàre. Alani kí ló máa ń ṣe nu? Ó fẹ́ máa bà business jẹ́ fún mi ni náà. Kí ni gbogbo eléyìí náà? Ṣé o lè sọ fún ọ jẹ́ wọ́n mọ̀ kó bí sí i? Tọ́mọ olórí burúkú ti mẹ́ta àwọn bá mọ̀ pọ̀ yẹn. Kọ́kọ́ lòun sọ fún un pé níta ń ṣe bí ṣe pàtàkì sígbésí ayé wa. Lóòótọ́ ni mo busy Alani ṣùgbọ́n customer mi ni wọ́n mo ní láti attend sí wọn. Ìwọ náà dẹ̀ mọ̀ pé customer satisfaction ìyẹn gangan ni àgúnmu òwò. Mo ń bọ̀ mo dé tán sìn. Wá bísẹ̀sì wo lo ní pẹ̀lú wọn bẹ́ẹ̀ satisfy kiri. Ṣé mo pọ̀ sí ìyàwó fún mi ni? So jẹ́ kí èmi náà lọ bá wọn sìn. Anything tí wọ́n bá fẹ́ kí n fún wọn mo ń bọ̀ sí. Òkú ẹ̀kọ́ máa ti ṣe orí ikú o. Kí ló ṣẹlẹ̀? Àwọn long distance. Kò sẹ́nibọ̀dì tó ń disturb. Ìwọ la fẹ́ rí. Ọ̀rọ̀ yẹn dẹ̀ wà very important. Nǹkan tó dẹ̀ máa ṣe láǹfààní ni. Okay, mo ń gbọ́. Actually, ṣorí life opportunity gbogbo nǹkan orí ọ̀fẹ́ dẹ̀ tún ni. Ṣorí the other time tó wá sọ́dọ̀ wa yẹn bó ṣe display àti bó ṣe ń ṣe ń sìn ó fit in character ta fẹ́ lò ṣó ti understand and then èèyàn wà available nsìn so mo kí tàbá rí àdán àfi òde ṣẹbọ ṣó ti understand. Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ abẹ́ta kẹ́ go straight to the point because mo ń ṣe nǹkan tó wà very important lọ́wọ́ nínú ilé ni ó ti yẹ yín so kó tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ sọ kò yẹ yín ayé ń gbọ́ báyìí. Àti set àti fẹ́ ṣiṣẹ́ artist wa gan wà lórí set tó ń dúró dé wa but interfere pẹ̀lú ẹ̀ òun láàrin àti tí ń try number látàárọ̀ tí ò lọ that is why we suggested you. Ẹ wá
ẹ wo bíbá èmi ò kí n ṣe oní tíátà ẹ gbọ́ mi èmi ò kí n act fíìmù tí ẹni tẹ fẹ́ lò tí kò bá sí bíbá bóyá kẹ lọ bá ń lé èké lọ yàmọ́ anywhere tó bá wà èmi tèmi o èmi ò kí n ṣe oní tíátà èmi ò dẹ̀ mọ act ẹ gbọ́ ẹ fẹ́ máa lo scope àbí bóyá ego tẹ ti ya fún mi tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà padà kò jọ o èmi ò kí n dáwó padà ń tèmi o tí bá ti gbowó sápò èmi ò kí n dá padà o. mi ò kì í ṣe bẹ́ẹ̀ ṣorí kò tí ẹ̀ possible fún wa kíkà tó ṣe lọ́jọ́ mi because schedule la fi máa ṣiṣẹ́. kí ló ń ṣẹlẹ̀ sẹ́ èmi ò kí n ṣe oní tíátà èmi ò dẹ̀ mọ act tẹ́ bá bẹ́ẹ̀ tẹ fẹ́ lò ẹ̀dẹ̀ wà yà ń jọ mi àbọ̀ ọ̀la kí ló happen gan. a lè ṣe lọ́jọ́ kejì that is just the point so kó wa lọ bá wa ṣe ń sìn. ọmọ èkó kò sí wàhálà ẹ lè ṣó níbẹ̀. kó lọ́ba yín ṣe kí ni kí Fọlákẹ́ lọ́ba yín ṣeré sọ ya wèrè ni sọ ọ sí èrè ni sẹ́ẹ̀rí jọ nígbà mo ti gbọ́ pé ẹ̀wọ̀lú báyìí mo ti mọ̀ pé ó ń bára yìí yọ padà bólè bò ní Fọlákẹ́ tó jẹ́ pé èmi gan tí mo jẹ́ ààyò rẹ̀ tí mo náwó lé ọmọ ọlọ́mọ lórí látijọ́ yìí tí ìjèrè ẹ o èmi àti òlérè kankan pàtó tá a jọ ṣe o tá a bá dájọ́ eré báyìí eré ọ̀yẹ̀ ni tá a bá dájọ́ lókẹ́sàn báyìí lókẹ́sàn yẹ̀ ni èní ìta tún ní pé kéré wọnú ara wọn kó ṣeré fún mi kí n ṣeré fún ẹ̀yin náà lẹ bèrè jẹ o sẹ́wọ̀n fún ẹ̀yin lẹ bèrè jẹ àjàláta náà kó wá tẹ̀lé ọ ó ti tẹ̀lé ọ ó ti rí ni ìwọ tó dálé apẹ́ òní ká ó ti jẹ́ tán lọ́wọ́ mi pátápátá ó jẹ́ tán pátápátá ni o àti wọ ní mọ́jọ́ tó di Mama Rainbow tí ń tẹ̀lé wọn lọ ṣeré tíátà níjọ́ ló di Mama Rainbow tó ń tẹ̀lé wọn lọ ṣeré. èmi náà ni. ayé mi obìnrin ó ti yá dúró tíátà láì kọ́sẹ́ ṣé torí àwọn tó dúró ló ń wò ó rí pé òun rò pé bóyá o ti rí báyìí bọ̀ sórí gbogbo irúgbìn ilé ìtọ́jà mi irúgbìn òbúkọ yìí máa fi irúgbìn ẹ̀ fálulẹ̀ ní ìsinmi ojú ẹ̀ àbí àbólórí burúkú ni abẹ́ sọ̀bù fáwọn tí ẹ̀ ní lọ́wọ́ ni màá ní kó gún gbogbo ìjẹ olórí burúkú ní gbogbo kíní sẹ́ni ajá tó àbí wèrè ní yáyí. tó dà kí n máa disgrace in public ó dẹ̀ fẹ́ máa bà business jẹ́ fún mi. bísínẹ́sì ìkọ́lé ilé yà gbogbo náà ń sọ yí òye mi tó bísínẹ́sì ni ṣé bísínẹ́sì wọn fẹ́ tà ni wọn tà wọn fẹ́ rà. bísínẹ́sì ni wọ́n ní kí wọ́n lọ bá wọn ṣe bí wọ́n máa yáwó fún mi bísínẹ́sì ni yẹn náà. mi ò gbọ́ bí owó eré lèmi gbọ́ ṣé wọ́n sọ̀rọ̀ owó ni. ó sọ̀rọ̀ owó ni. ó ti ṣe é ṣe náà àmọ́ eléré. ètò òde wọn fọ wípé tẹ̀lé àlàyé kó tó wá fún sí ni pé tí wọ́n máa bá yín ṣe yín ṣe máa yáwó fún mi ṣá. owó pé mo tẹ̀ máa bá yín ṣe play yẹn lásán àgbà tẹ̀ ń bè. àtòrí eléyìí ọmọ eléyìí ń ṣe eléré kékeré eléré ńlá ni o eléré àgbàlagbà. ẹ wá ẹ má kọ́ lọ bìlíf pé máa tàn mí débẹ̀ yẹn pé màá bá yín ṣe play tàn ẹ wá níyàwó fún mi. irọ́ yeye àwọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n máa múlẹ̀ kan tó bẹ̀rẹ̀ yìí. sọ́yẹ́ kámẹ́rà yóò dọ̀tà yín apá ogun bẹ̀ jẹ́ onídàáwí. ẹnì ṣó níbẹ̀. ẹ má bọ̀ àmì bọ̀wọ́ lẹ́yìn kẹ́ fọ́ ọmọ lówó wálé fún wa. ilé ẹ̀kọ́ aráwọ̀ ẹrú kú apáyé yín jẹ́ mọ́bẹ̀ àbí wèrè ni àwọn tán ní. ọmọ yìí ń dọ́gbọ́n kan Fọlákẹ́. ẹ̀gbọ́n mi ẹ wò gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yóò yé mi ń tèmi o àti pé tí mo wà yìí ẹ tó wà mí ni mo lè date Tupac o tún lè fẹ́ Michael Jackson o sì nǹkan tó kó anybody ń bẹ̀ ó ti yé eyín kí ló happen gan. Ṣaléwá bóyá kí wọ́n lè mọ̀ wípé ọ̀rọ̀ ilé ayé ẹ̀ ó mú un bẹ sọ yìí náà àmì kí ni gbogbo ìranù tó ń ṣe kiri tó ń ṣakọ òṣì kiri inú àdúgbò ṣègbò yamayama kiri inú àdúgbò kí ni ìtumọ̀ yẹn. ẹ̀gbọ́n mi akọ́lẹ̀ pé akọ́báwo ẹ̀fíìsì ni ṣé nǹkan wípé ní gbogbo àbàyè kò sọ ọmọ náà ẹ̀fíìsì mi ò kọ́ mọ́ rárá ó ti yé akọ́báwo ẹ̀fíìsì ni o ẹ ti gbọ́. ṣé ń gbọ́rọ̀ ẹ̀fíìsì ṣé olérò bóyá màámi lè wà láyé kí wọ́n máa rí ẹ pẹ̀lú ìwà rédèrèdè jásíjásí tó ń wú kiri náà àdúgbò yìí kí ni wọ́n dùn sí ẹ. yéè màámi mi ò ní yọ ọdẹ pé bí kò sóṣì ara wọn lè ṣí à ẹ. ọmọdé. kò sí yẹn ní láì jẹyà fẹ́ra kò sí ń bẹ̀. èmi ò mọ pé fíìmù là ń yá àti pé bẹ́ẹ̀ mi àti ìyá mi ṣèjọ máa ń ṣe nìyẹn pé bí kò sóṣì ẹ má wọ ẹ má wọ. pick up. fọmù tí màmá mi bá wà láyé. ok. action. ṣé tí màmá bá wà láyé
inú wọn máa dùn sí ẹ pẹ̀lú ìwà rédèrèdè jàtìjàtì tó ń wù kiri gbogbo àdúgbò yìí. yé ẹ̀gbọ́n mi ẹ fi màámi sílẹ̀ ẹ jẹ́ kó lọ sinmi màámi bá mi kéré dùn máa rè lọ́rùn pé ayé gan kí Jésù ó ti yé yín ẹ fèmí lè báyìí kí ṣe kí ni kí jayé orí mi ó ti yé yín àti pé bẹ́ẹ̀ ṣe wà yìí pẹjapẹja ni yín ẹ máa pẹja lọ jayéjayé lè mi ẹ fèmí lè kí máa jayé mi lọ ẹ̀gbọ́n mi yé. ọ̀rọ̀ òkú ọmọdé yìí ọ̀rẹ́ òfin bíi kan yé mi mọ́ ọ̀rẹ́ kò yé mi rárá àtọ̀. kò lè yé yín àti pé bílẹ̀ ṣe ń ṣú kò sẹ́ni tó yé bílẹ̀ ṣe mọ́ kò sẹ́ni tó yé bómi kọ́ ṣe wọnú àgbọ̀gbọ́. bẹ́ẹ̀ni ẹ sọ ń jọ ó yá ojúṣe mo di wọlé lọ́sìn kó lọ gbúlẹ̀ kó máa lọ kà. ẹ̀gbọ́n mi mo ti gbọ́ tẹ̀ kò ní bàjẹ́ fún mi. mo ń já ìlọ tó wọn fi pa àdé tí mo bá ẹ lórí ìwé yẹn ilé aga jù ẹ lọ. kò sí wàhálà ìwé báwo ìwé kẹ. Nice one. ṣé pé mo wà òkè nìyẹn ṣé pé mo dúró re kò sí wàhálà létà ń gbà. wá o lè tí lọ. kí ló happen. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àì máa mú medium shot ẹ pẹ̀lú cu ẹ. tún ní medium shot sí ẹ wá. ẹ close up ẹ la fẹ́ mú. ẹ wò agbó tí ń lè bẹ́ẹ̀ mi sọ yẹn tẹ́lẹ̀ èwo ni ká máa kúrú ká máa gàgọ́ èmi ò ráyè gbogbo eléyà èwo ni mc ẹ wá èmi ò ṣe yẹn. má wọrí tá bá ti ṣetán máa jẹ kó mọ̀ but for now ìwà pẹ̀lú wa. àti pé bí yẹn ṣe wáyé bẹ́ẹ̀ yẹn sìn ó ti yẹ ẹ máa fi kún àti bí ó ṣe àti yẹ. máa ṣiṣẹ́ lọ náà mò ń gbàgbé. kò sọ̀rọ̀ ń gbà yẹn èmi ò ṣe ní tíátà ẹ gbọ́. ẹ dáyé lò. Bùkárà bá rí pleasure alágẹmọ ṣe jẹ́jẹ́ ìfúnpá èlé ń ta sí ọpọlọ. ọmọge ọ̀rọ̀ máa ṣe ìsinyìí ọ̀rọ̀ máa ṣe. How you dey swing, pass it at the wrist, bearers of the shit and the fake how you living. How you dey swing, pass it at the wrist, bearers of the shit before you melt like a candle. Have you seen Paju ọmọge? You can make a poor man to frustrate. Jọ̀wọ́ dá mi lóhùn kí ló dé? Abúgbọ̀ pé wọ́n ní mi ń pè. I know one day will be one day. All the glory shall fade away. Àsìkò náà fẹ́ dé. All your big men shall run away. Àwọn tó pè yẹ lọ́mọge. Tó bá ti rí ẹ̀ wọ́n fẹ́rẹ́gẹ̀. Àwa kú pátápátá nígbà tí ọjà bá dàrú. Pátápátá ni ó pátápátá ló máa kú. Gbogbo ọmọge ló fẹ́ ṣẹ̀fíìsì àti ṣẹ̀fíìsì kò jẹ́ ìsì. Ọkùnrọ̀kùnrọ̀ ìrọ̀rọ̀ wọn gbogbo ọmọdòrè ló ti gbọ́n. Bí rọ́bà lọ ogún ọdún ìjọba òtítọ́ á lè mú. Ọmọge ọ̀rọ̀ máa ṣe. Ṣàléwá please I'm sorry ní láti bẹ̀ẹ́ jọ. kí ló bẹ̀ mí fún náà. please ṣá máa bínú. kí ni kankan tó bẹ̀ mí fún náà mo fẹ́ gbọ́. Ṣàléwá sorry. tí bá ti gbọ́ Ṣàléwá lẹ́nu rẹ̀ tí bá ti bọ̀ sí rẹ̀ báyìí kí ló dé náà. kò dé. ìkúnjọ̀gọ̀dẹ̀ òun rè dí kò máa pọ́hùn tó dùn ló ń pa ni. ọbẹ̀ tí a fàbò sí konú ẹ̀yìn kàkà kó ti ná oyin pin. ọmọ tá a kọ́ agbada gbélé tí a kọ́ tà èyí tá a kọ́ tí ó gbẹ̀kọ́ gbẹ̀yìn lọ́dọ̀ ló bú àdá. mo fẹ́ jayé mo fẹ́ ṣe dùn níyàn ènìyàn rẹ̀ ayé rẹ̀ ẹ̀rẹ̀ máa jẹ lọ kò sóhun tó pọ̀ nílé ayé tí kò ní tán. Never born with a silver spoon. Some you I'm preaching. Not everything money can do. Don't get that task with politics. Ẹ jẹ́ ká súnmọ́ lọ́rùn. Ní àdìlẹ̀ lẹ́yìn àsùnsùn jẹ́. Ẹ má torí owó bàrà jẹ́.
before you melt like a candle. Come on, girl, what am I saying? You say it around, what am I saying? Tani yẹ kó wọlé o. Ọ̀rẹ́, kí ló ń ṣẹlẹ̀? Ẹ fi sí pọ̀. Star lọmọ. Èwo tún ni star náà rẹ̀? Má sọ fún mi pé o ti gbọ́ o. Fíìmù ẹ ti jáde. Táwọn èèyàn ti ń rà tó ti ń bo wìtìwìtì. Tèmi lélẹ́yìí. Alẹ́ o ọmọ mi. Irọ́ ni o. Ọmọ mi mà ti di star kẹ. Olúwa ò ṣe o. Bàbá wo mà ṣe. Ọmọ mi di star. Ọmọ mi di ìràwọ̀. Ọmọ mi di star. Ẹ̀fí ti pọ̀ lóòótọ́. Ó pọ̀ jù. Gbogbo ayé gan wọn gbà mí gbọ́ngbà tí mo sọ fún ọ̀pọ̀ rẹ̀ mi ni ẹ. Ṣọ́dẹ̀ ni wọ́n ni. Kílé tí mo gbà ẹ gbọ́. Ọmọ gbọ́ ní gbogbo ayé ń wò lọ́wọ́ báyìí o. Kí wá ní big deal? A ti ṣe yẹn náà dẹ̀ ti ṣe nìyẹn. Kò sí big deal nú ẹ̀ náà. Kò sí big deal bíi ti báwo. Ọmọ gbàgbé òṣì. Big deal wà ń bẹ́ẹ̀ náà. A ní wọ́n ló wà nínú pósítà tí wọ́n lẹ̀ sí everywhere. Ọmọ gbọ́ nǹkan tí mò ń sọ ni. Tí gbogbo ayé lọ láìkí ẹ nínú iṣẹ́ yẹn, wọ́n láìkí ẹ bàjẹ́. Tó jẹ́ pé iṣẹ́ yẹn gan ó sì ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló ké mi pẹ̀lú pé iṣẹ́ yẹn ń tà lọ́wọ́? Ẹni tó ní fíìmù lóde kó máa dúpẹ́ lọ́wọ́ wọn pọ́n ra fíìmù ẹ̀ not me. Fọlákẹ́, o ti ń fọ hand mi náà. Má máa sọ orú ọ̀rọ̀ báyìí náà. Sọjí ayé ẹ̀. Wo ọmọ mi jọ̀ọ́ o ṣé mo dúpẹ́ lágbára Ọlọ́run wọnú àdìsítà ṣó ti yẹ máa wá lọ kó tó di wípé òde èmi àtọ̀rẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ kan lọ́wọ́ ni ó dẹ̀ yẹ ká parí ẹ̀ ṣó ti gbọ́ tá a bá ti ṣe tán mo máa wá bá ẹ̀ ṣó ti gbọ́ o ṣé irọ́ olúwa lélẹ̀ yìí fi ṣe ìwọ náà rí mi o ṣé o ìwọ náà àdìsítà o ìwọ náà àníràwọ̀ o o ṣé o ó bá mi kíyè. Mami, kí lèmi àti yín jọ ń sọ lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́ní ká parí ẹ̀? Mo ní kí n lé akátá lọ náà ni kí n tó wá fàbọ̀ bá olódò ara ẹ̀. Kí ni mo tún ti ṣe fún yín sìn? Olódò bíi ti báwo? Kí ló ṣe? Kí ni nǹkan tó ṣe? Ó mọ̀ pé bó ṣe wà ó ti dìràwọ̀, ó ti di star, ó ti di celebrity, ó ti dàpé wò, ó ti dàpé sìn, ó ti dàpé bọ́. Èmi gan bí mo ṣe wà mo ti di ya star. Ó mọ nǹkan tó ń pè ní star ni tí ìràwọ̀ èèyàn máa tàn tí gbogbo ayé máa fẹ́ mí ìtì èèyàn tó máa lọ báyìí tó máa pariwo lé ẹrẹ táwọn inú àwọn èèyàn máa rí ẹ táwọn èèyàn máa tínú wọn máa dùn. Ló wá fẹ́ ní yẹpẹrẹ mú bẹ́yẹn ló fẹ́ nu ṣáátà ẹ̀ bẹ́yẹn. Sórí nǹkan tó kù fẹ́mi àti ẹ̀ ń sìn ní packaging bó ṣe máa package ara ẹ̀ kò yẹ tí gbogbo àdé máa lọ. Gbogbo àwọn star tó ń wo television yìí gbogbo wọn kọ́ ló lówó lọ́wọ́ packaging ni. So nísìnyí báyìí kí n máa live lifestyle celebrity ló kù báyìí. Bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà mami tí ṣé ò bá pẹ́ ni ẹnìkan gbọ́dọ̀ dọ́ọ̀lù ṣe gbogbo àwọn mangoes tí wọ́n pera wọn ní star yẹn wọ́n á gbà pé mi Fọlákẹ́ Ẹ̀fíṣẹ́pọ̀ tí wàá dé báyìí gbogbo wọn máa lọ lẹ̀ fún mi ni. ọmọ mi o ẹ má wọrí lágbára Ọlọ́run tá bá máa padà rí ẹ ládùúgbò yìí wọ́n mọ̀ pé fìsì yẹn á ṣe kí ni á pọ̀ jù. ìdí tí mo gbà ọmọ mi nìyí ó pọ̀ jù. FBC pọ̀ ó ti pọ̀ FBC ló jáwó ń gbòòrò nísẹ̀yìn o. FBC pọ̀ ó ṣe wá ṣoríire. òótọ́ òbí mi dé sí irọ́ dẹ̀ ni là ń gbà ṣe irọ́ nígbà mìíràn ó lè jẹ́ òde òde lọ irọ́ nígbà mìíràn a máa tẹ̀lé wúrọ́ ní ìyẹn ó ṣe gan ṣé wàá ó ṣe. ohun tó bá mọ̀ ọ́ ṣe ẹ ṣé o ẹ̀yin náà ṣoríire àtìkò tó tọ́ o ẹ ṣé o ẹ̀yin náà dàgbà àìmọye ènìyàn lóyún orí ọ̀la ṣùgbọ́n bẹ níbẹ̀ ohun tó o bá ń ṣe dákun FBC sí ilé ló mọ̀ ọ́kọ́ FBC tó bíríkì yẹ kí orin ni dákun FBC sí
máa fẹ́ fi sísí. Ó jọmọ ló mọ̀ ṣe ṣáma máa fẹ́ fi sísí. Ó jọmọ dákun máa fẹ́ fi sísí. Àdúṣe bí fènìyàn ènìyàn yányán ọmọ àgbáyé. Kí ló dé tá à ń purọ́ tá à dẹ̀ ń parọ́ fúnra wa? Jàkúsì nínú mákẹ́tì yìí o, mi ò gbọ́ rí. Ẹ̀fíìsì ó ti pọ̀pọ̀pọ̀ tó kan tó ń gbéra ẹ̀ méjì. Àlùṣe bí ó tèmi máa ṣọlọ́run ọba délédélé ẹ̀ máa bẹ́ẹ̀ délé bàbá ẹ̀ bí n bá délé bàbá ẹ̀ tí mo bá kọ́ mi. Àjọ mi lójú ó dẹ̀ lè fẹ́ gbin. Irọ́ máa ń fẹ́ gbin. Irọ́ yé ó lè ló lórí ẹni kúrò lára ẹni. Ẹ̀fíìsì yìí pọ̀ Fọlákẹ́ o. Ẹ kálẹ́ o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún Yorùbá Heritage Award àmọ́ títọ́dún yìí ó máa yàtọ̀ torí pé àdídì gbé kalẹ̀ lórí sinimá kan gbòógì ṣùgbọ́n ẹ má jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ kí n gbé fún akẹgbẹ́ mi kó ṣàlàyé fún. Bẹ́ẹ̀ni tọdún yìí a yàtọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá ní Yorùbá Heritage Award a máa ń gbóríyìn fáwọn tí ó kópa nínú sinimá àgbéléwò nílẹ̀ wa Nàìjíríà níbí àti ní òkè òkun ṣùgbọ́n tọdún yìí a ṣe kí ni a yàtọ̀ torí kí a dìídì gbélẹ̀ lórí sinimá kan ni torúkọ rẹ̀ ń jẹ́ Ẹ̀fíìsì pọ̀. Ìwádìí jẹ́ kó yé wa pé láti bí wọ́n ṣe kọ ìtàn náà títí bó wọ́n ṣe yà ipa gbogbo crew àti cast kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ló jẹ́ kí sinimá náà kó ta ọyọ. Ní alákọ̀ọ́kọ́ ẹni tá a máa gbóríyìn fún náà ń pè ní production manager fún ipa tí ẹni náà kó látòrí bí wọ́n ṣe yà gbogbo ibi tán ti yà bó ṣe kó gbogbo cast káàkiri tó fi jẹ́ kí sinimá náà kó ta ọyọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àtẹ́wọ́ ká fi pe ọ̀gbẹ́ni Gbénga Pius. Congratulations. I present this to you on behalf of Yoruba Heritage Award. Ẹ ṣé púpọ̀. Ní orúkọ tèmi àti ní orúkọ àwọn ẹlẹgbẹ́ mi tájọ ṣe sinimá Ẹ̀fíìsì pọ̀, a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Thank you very much. To the organizers, we say thank you for giving us this. Before I go, I would love to dedicate this award to all the crew and cast of Ẹ̀fíìsì pọ̀. Thank you. Thank you very much. Tipa ẹ ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú sinimá yìí. Níyàlẹ́nu ìwádìí wa jẹ́ kó yé wa pé arábìnrin tí a fẹ́ pè nísìn kò mà kó parí nínú eré sinimá kankan rí. Nígbà tí a wá gbọ́ bẹ́ẹ̀ a wá rí i pé ipa tó kó nínú sinimá náà ó ta ọyọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àtẹ́wọ́ ẹ bá mi gbé arábìnrin Àjíbọ́lá Fọlákẹ́ Ẹ̀fíìsì pọ̀. Thank you. Congratulations. Thank you. Congrats. Thank you. We present this to you on the behalf of Yoruba Heritage Award. Oh, thank you so much. Thank you. First of all, mo máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin organizers award yìí. Àtẹ̀yin fans mi tẹ́ jẹ́ kí ọdún èní kó ṣe ṣe fún mi. Meanwhile, mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé ẹ sì rí nǹkan kan o. Èmi Fọlákẹ́ Ẹ̀fíìsì pọ̀ bó ṣe ṣe mọ́ iye bọ̀ lápò ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣe mi sọ fún wa àti tó gbà ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ tíátà yìí. Ìbéèrè ńlá lẹ béèrè yẹn o ojú tí ń pagún bọ ọjọ́ pẹ́ látàrí àwọn bàbá Ògúndé tó fi dórí àwọn aisho pẹpẹ ni mo ti ń ṣiṣẹ́ yìí èmi àti wọn àjọ máa ń ṣiṣẹ́ nígbà kan náà ni nítorí ẹ̀ lè fi rí i pé Ẹ̀fíìsì tèmi Ẹ̀fíìsì pọ̀
ó yàtọ̀ sí táwọn tó kù nínú industry yìí. Ta ló ṣe boyfriend mi yẹn náà? Fẹ́mi. Oh, Fẹ́mi Adébáyọ̀. Oh, I'm so happy. I love to act with that guy. Ṣó ti dé ni? Fẹ́mi Adébáyọ̀ kọ́ o. Fẹ́mi wo wá ni? Fẹ́mi Adigun. What? Fẹ́mi Adigun. Oh my God. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Lára àwọn upcoming. That guy's really trying now. Go and try go. Oh my God. Kí ló má ṣe wọ PM náà? Kí upcoming wá ṣe boyfriend mi ẹ̀ fíìsì pọ̀. Oh my God, mo ti wá kanu script pé ó máa kiss mi, ó máa hug, oh my God, upcoming máa kiss mi, ó máa hug mi. Ẹ wo, èmi ò lè ṣe o. Wá, kí ló ń ṣe náà? Fi gbogbo yẹn náà, èwo ni gbogbo àrò tó ń pa ń sìn. Wọ́n máa cast fún wa ni. Adẹ́sọ̀ rẹ̀ pariwo ṣe bí kíní. Yeah, nice one. Mo ti rí ẹ̀sìn kò tí ń act. Mi mọ̀ pé mo act tó yìí, o ti ṣe role mi, o tó ṣe ti boyfriend mi náà. Kí ló há ilé nu? Ó dàbí pé láì ti ń kó, iṣẹ́ ẹ̀ ti ń fi ẹ́ sílẹ̀. Hello. Yeah, okay. Yeah. Okay, too long. Autograph. Yeah, sure. Kíkẹ́. Fọlákẹ́! Fọlákẹ́! Oh my God! Kí lélẹ̀? Black Tiger. Èmi ni. Ṣé o ṣe pé ọ̀rẹ́ ọ? Èmi Àlànímọ̀ ni. Wow! Èèyàn níṣá. This is awesome. Ó jẹ́ kó gbé ẹ lọ sí zoo ni. Kó gbé mi lọ zoo. Ṣé o rí ọ? Sọ lajú rẹ méjèèjì sọ ọmọ ẹni tí ń bẹ wájú rẹ mi Àlàní. Oh, mo ti wá understand ẹ báyìí. Mo bí pé o need help mi. Tí bá ti fẹ́ ya horror film mi, máa lò ẹ́ as a monster. So a nílò láti ṣe wàhálà fún any makeup mọ́. But for now, mo sorry. Idiots, get out. Ẹ wá gbọ́ o, èmi wá ń ro nǹkan o. Mo bí bí a kà pé ọmọ lálùbáríkà tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn Paso. Ó bàjẹ́, èrò yẹn máa yapa ni. Oh my God, Paso ní Paris ni. Ṣé freedom lè fẹ́ ṣe ní àbòkù? Mi ìfẹ́ bá àwọn èèyàn bẹ́ẹ̀ ní pàtí mi. Ṣé ti gbọ́? Those people are too vast for my liking. Gbogbo yín dẹ̀ mọ̀ pé I don't listen to Fuji. Báwo lẹ ṣe ń ṣe báyìí náà? Ṣé àwọn Délé Ògúndépẹ̀ ló fẹ́ ṣe pàtí ni? Àbáwọn Kẹ́hìndé Adéyẹmí? Àbáwọn Báyọ̀ Tìjání? Ewu please, I don't want such my party. Ṣé gbọ́? Bọ̀dà fi sí pọ̀. Mo ṣe wọ́n ló ẹ̀kọ́ tó máa ṣe gbogbo àrùn àwọn ọkọ̀ báyìí. Mi ló yẹ kí n máa ṣe shopping fún ẹ, kí n máa gbé ẹ jáde, kí n máa ṣe gbogbo nǹkan. Ẹ dá padà. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ jóná. Tẹ bá ṣe play, èlò lẹ ń gbà. Tẹ bá tún wá ṣe record síta gan, èlò lẹ fi ń paná. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé bí mi ẹ̀ fi sípò tí mo ṣe wà yìí, èmi ló yẹ kí n máa ṣe fún yín because tí bá ṣe 2 scenes lásán, mo gba 750,000 naira. Ìgbà mi mo gba 800,000. So ibo lẹ ti fẹ́ máa rówó láti máa fẹ́ ra bàtà aṣọ fún mi. Ẹ wo, èmi ló jẹ́ kí n máa ṣe fún yín. FBC ó pọ̀ ó ti pọ̀ ipò tó bá wà Ọlọ́run mi ló fẹ́ má torí ipò kó jẹ́ kókó ẹnu rẹ́ra rẹ lẹ̀ k'Ọlọ́run gbé ọ̀gá kó bá rẹ́ra rẹ lẹ̀ Ọlọ́run ọba máa lè gbé ọ̀gá Fọlákẹ́ ọmọge Chikimbono ni. FBC ló fi ń jayé. Fọlákẹ́ ọmọge Chikimbono ni. FBC ló fi ń jayé. Aquarium girls ọmọ orí omi. FBC ló fi ń jayé. Aquarium girls ọmọge orí omi. FBC ló fi ń jayé. Bùgá yìí pọ̀ àhólé. FBC ló fi ń jayé. Bùgá yìí pọ̀ olè. FBC ló fi ń jayé. Owó ìyá gbọ̀n lọ́mọ ràn. FBC ló fi ń jayé. Owó ìyá gbọ̀n ṣòun lọ́mọ ràn. FBC ló fi ń jayé. FBC yìí pọ̀ òyìnbó rè bí ọ̀pẹ rẹ̀ nínú jacuzzi iná ni ló ti ṣàyè Sisi Elédè yóò jẹ́ mú wà mọ́. FBC ló fi ń jayé. Kúrọ̀ ní yíyẹ tẹ́ máa ló mú wá. FBC ló fi ń jayé. Pretty girl gbọ́rọ̀ mi ò ọmọ tó lẹ́wà gbéra rẹ̀.